Àṣẹ kò ní bàjẹ́. Àṣẹ o bàbá wa Rozak Mohammed Eba. Ìyá mi Ọpẹ́yẹmí àbí bàbá mi Ọpẹ́yẹmí àbí rẹ̀ káàbọ̀. Àbọ̀mọ yín lè fà o. Bàbá mi Ọládìméjì Òkúnbọ́ládé ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá mi máa pín o, ẹ má gbàgbé o. Ọmọ yóò lè pa kó máa sáré méjì ọmọ oúnjẹ ọ̀sẹ̀ òkú. Ṣẹ́bọ̀ mi kì í ṣẹ́bọ̀ ẹ̀. Aṣọ ní ṣẹ́bọ̀ orí gungun àtàlá ní ṣẹ́bọ̀ orí òkúlé. Adé àfúnrán yí ẹ̀lú tí ó lọ́la láti ọ̀rẹ́ ká dírí. Ẹ bá mi máa pín, ẹ pín. Ìrànjẹ́ òde ò igi ẹ̀lú. Owó táwọn wá ẹ̀lú jù ló wà. Ìrànjẹ́ òde ò igi ẹ̀lú. Ilé owó táwọn wá ẹ̀lú jù wà. Ìrànjẹ́ òde ò igi ẹ̀lú jù. Ó bàbá mi Ọ̀páyẹmí, sorry, ẹ má bínú. Nígbà tí mo ti rí bẹ́ẹ̀ yẹn, mi ò wo he tó wà láàrin ẹ má bínú. Bàbá mi Ọ̀páyẹmí Abíọ́dún ẹ káàbọ̀ sórí ètò. Ìdí olóòṣà oko láti Ìbàràpá ní Ọ̀yọ́ State. Love you so much bàbá mi, thank you so much for watching. Bàbá mi Ifájìmí Táíwò Ifágbémilékè bọ́rúbọyò. Orí bá ti kúrò ní Ọ̀yọ́. Bàbá wa Bọ́lájí Ògúndáre ẹ káàbọ̀. Tó bá jẹ́ ká ṣe eré ìfà ọ̀gá mi bá ní ọ̀ṣẹ́ àwòkọ́. Ta ló tún pè mí jùlọ? Èwo tún ni bàbá mi máa mú láti ìlú Ìbàdàn? Ògbó àtọ̀ o, àṣẹ bẹ̀rẹ̀ ètò ní o. Wà lóye ìṣẹ̀mọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni ma. Mi tí ì sọ̀rọ̀ rárá. Mo ṣe bẹ̀rẹ̀ ètò ní. Ẹ fẹ́ dá sétò àbí ẹ ní sùúrù bàbá mi. Okay sir, okay ma. Àbẹ́ ìtẹ̀sọ̀ yẹ ìsáré sọ ọ́. Ẹ dẹ̀ lè sáré sọ̀rọ̀ torí mo mọ̀ pé ọ̀rọ̀ ń jó ẹ̀yin náà lọ́kàn, bóyá ń jó yín lọ́kàn náà ló ń jó wa lọ́kàn. Ẹ máa calm down bàbá mi, ẹ̀yin àti ìyá mi. Ẹ calm down, mo ṣe bẹ̀rẹ̀ ètò ní. Orí ẹ̀fà ọ̀gá mi bá mi ọ̀ṣẹ́ àwòkọ́. Bàbá wa Dámiláre Sunday Owólabí ẹ káàbọ̀. Màrí máa kọ owó orí ifá tó péjú owó tí kì í ṣe kórìn máa. Bẹ́ẹ̀nìyàn ò bá ronú jì, bẹ́ẹ̀nìyàn ò bá ronú jì, ilẹ̀ kò lè bá wa kọ́, kò lè bá wa kọ́.
Bàbá mi Ògúnbọ́ládé ẹ káàbọ̀. Mo kí gbogbo wa ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa ìṣẹ̀ṣe làgbà. Òṣàtọ́lá Abímbọ́lá òun ni atọ́kùn ètò yín. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ mi, ẹ bá mi máa pín. Ẹ bá mi wí fún Alára pé mo ti wà níbí ní digbí. Ẹ bá mi sọ fún Àjèrò wípé mo ti wà níbí ní digbí. Ẹ bá mi sọ fún Ọ̀rọ̀gúnléèlà pé mi ọmọ yín kékeré nílé yín mo ti wà níbí ní digbí. Ẹ má gbàgbé tí ẹ bá ti ń darapọ̀ mọ́ mi. Ohun àkọ́kọ́ tẹ́ máa kọ́kọ́ ṣe fún mi ni pé kẹ́ ẹ bá mi pín ètò yìí. Mo kí yín o. Mo kí yín, mo kí yín. Mo júbà Olódùmarè gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo rí ètò yìí wípé àwa àkọ́kọ́ máa ń júbà ká tó bẹ̀rẹ̀ ètò ni. Àwa kì í kánjú rárá. Mo júbà Olódùmarè. Kábíyèsí rẹ Olódùmarè. Kábíyèsí rẹ Olódùmarè. Kábíyèsí rẹ Olódùmarè. Ìwọ lọba gbogbo àgbáńlá ayé káfàtà. Mo júbà rẹ Olódùmarè. Ìwọ lọba gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tí ò bá ti fi ti Olódùmarè síwájú, irọ́ pátá lásán gbà ni wọ́n ń pa. Ìbà rẹ Olódùmarè, mo fẹ́ máa wọnú agbami ètò lọ. Jẹ́ kó máa jú mi sọ, jẹ́ kó máa jú mi ṣe. Má jẹ́ ń ṣiṣẹ́, má jẹ́ ń ṣiṣọ́, má jẹ́ ń ṣi ilẹ̀tẹ̀, má jẹ́ ń ṣi wàwù. Ìbà rẹ Olódùmarè. Mo júbà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Mo júbà orígun mẹ́rin ilẹ̀ káàárọ̀ oòjíire. Gbogbo ọrẹ ayé, gbogbo ọṣìn ayé pátápátá ìbà ni mo ṣe. Ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà ojúbọ̀nà pátápátá. Ìbà dáṣọ má mòró. Mo júbà yín o, jẹ́ kó jú mi ṣe. Gbogbo ẹ̀yin babaláwo pátápátá ìbà yín ni mo ṣe. Mo ṣe ẹ̀là ìbọrú, mo ṣe ẹ̀là ìbọyè, mo ṣe ẹ̀là ìbọ ṣíṣe. Mo júbà gbogbo ẹ̀yin olórìṣà, mo ṣe èèpà òrìṣà. Mo júbà gbogbo ẹ̀yin oníṣègùn, òmìsànṣègùn wọn, ìwé a máa jẹ́. Mo júbà gbogbo ẹ̀yin jagunjagun, gbogbo ẹ̀yin jagunjagun, ológun ọ̀fẹ́ o. Gbogbo ẹ̀yin ọlọ́dẹ pátápátá mo júbà yín o. Láṣẹ Èdùmàrè, ní ṣe àṣìta ìbọn kò ní bá gbogbo yín o. Dẹ̀ ní ṣe nǹkan ṣe. Dẹ̀gbẹ́ lọ, ràn pa. Láṣẹ Èdùmàrè, ní fẹ́ra yín kì o. Mo júbà gbogbo ọ̀rọ̀ nùgì, ọ̀rọ̀ léfẹ̀, ọ̀rọ̀ nù afẹ́fẹ́, ọ̀rọ̀ nù pápátá ìjẹ́kojú mi sí, ìjẹ́kojú mi sọ. Mo júbà gbogbo òrìṣà tá à ń péjúbọ ní gbogbo àgbáńlá ayé. Ìbà gbogbo òrìṣà tá à ń péjúbọ ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo júbà ọkùnrin ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo júbà obìnrin, ọmọdé àgbàlagbà, oyún inú àṣẹ ẹ̀dí. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe, nítorí wípé kí ni àdáṣe ní ìwọ̀n ìbà ò gbọdọ̀ wọ́n mọ ẹ̀yìn. Mo júbà gbogbo àwọn tó tẹ̀lé ìlú kọ̀ọ̀kan dó ní ilẹ̀ káàárọ̀ oòjíire pátápátá. Ọ̀wọ̀ tí a fi kọ́kọ́ tẹ̀lé dó ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ káàárọ̀ oòjíire ìbà ni mo ṣe. Àdá tí a fi kọ́kọ́ yẹ̀nà ní gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire pátápátá ìbà ni mo ṣe. Ọkọ́ tí a fi kọ́kọ́ ro ilẹ̀ ní gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire pátápátá ìbà ni mo ṣe. Ìbà ọ̀wọ̀ èyí tí a fi tún ilẹ̀ ṣe túmọ̀ tekéteké ní gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire pátápátá ìbà ni mo ṣe. Mo wá júbà Ìyámọ̀pó. Ìyámọ̀pó ìbà, Ìyámọ̀pó ìbà, Ìyámọ̀pó ìbà, Ìyámọ̀pó ìbà. Ìyámọ̀pó tó dorí kodò tí ò ṣomi mo júbà. Mo júbà Ìyámọ̀pó tó dorí kodò tí ò ṣẹ̀jẹ̀ tí ò ṣoje. Gbogbo lákìríbo aláìlú àwọn pátá, gbogbo ṣoṣo pátá ìbà ni mo ṣe. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe, nítorí pé kí ni àdáṣe ní ohun ìbà gbọdọ̀ wọ́n mọ ènìyàn. Èèwọ̀ ni. Mo júbà ẹ̀yin ìyá mi, Ọ̀pátọ́làkẹ́, alágogo idẹ. Ẹ̀yin ìyá mi, àfínjú ẹyẹ tí ń jẹ ní gbangba oko. Kábíyèsí o. Ẹ̀yin ìyá mi ọlọ́jọ́ ọ̀já, ọlọ́jà àrẹ̀mọ, ẹlẹ́yìn àrẹ̀mọ, alápá àrẹ̀mọ, ẹlẹ́sẹ̀ àrẹ̀mọ, olórí àrẹ̀mọ, ọlọ́mú àrẹ̀mọ, gbogbo ara kìkì àrẹ̀mọ nìyá. Mo ní lóòrèkóòrè, lásìkò kásìkò, ní ìgbàkígbà, ní wákàtí kí wákàtí tó bá wọ ìyá mi ló lè fò tí ò ní forí sọ̀gi láéláé, torí wípé èèwọ̀ ni. Mo lẹ́yìn ìyá, ẹ̀yin lolókìkí àárọ̀, ẹ̀yin lolókìkí ọ̀sán, ẹ̀yin lolókìkí ìrọ̀lẹ́, ẹ̀yin lolókìkí ìyálẹ̀ta, ẹ̀yin lolókìkí gbogbo ọjọ́, gbogbo ìgbàkígbà tó bá wù ẹyẹ ìyá mi ló lè fò tí ò ní forí sọ̀gi, torí wípé èèwọ̀ ni. Kí gbogbo ayé tó wá mọ̀ yín lolókìkí òru.
bá yín o lágbàgbé ẹ̀yin náà máa sọ pé asín ni mí ẹni kémi má bàa dẹran ìlàjẹ lọ́wọ́ ṣókóṣó ni ẹ pé nígbà mìíràn kí n máa di ọ̀gá ẹni kí n má bàa dẹran àsè lọ́bẹ̀ ẹni nítorí wípé tó bá ti ń má kéré tí ò bá ti jọ kan kù wọ́n máa ń gbé jù lẹ́nu ẹ̀yin lè jẹ́ kó yé mi wípé àgbéjù lẹ́ẹ̀ báyìí wọ́n ń gbé kí eléra kábíyèsí ojú bá yín mo wájú bá gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ tí gbogbo tẹ́ tó máa wò mí níjọ́ iwájú nígbà tá a bá ṣe ètò ìtàn ẹ jẹ́ kójú mi ṣe ètò mi sọ etí ire ni kẹ́ fi gbọ́ mi ojú ire ni kẹ́ fi wò mí torí ojú ire la fi ń wo owó ojú ire bẹ́ẹ̀ la fi ń wọ tuntun ojú ire náà ni kẹ́ fi máa wò mí mo kí ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ̀ṣe ètò Abímbọ́lá òun là tọ́kùn ètò yín tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ bá wa máa pín ẹ bá mi wí fún wa lára wípé mo ti wà níbí nídìgbé ẹ sọ fún ajérò wípé mo wà níbí ẹ bá mi sọ fún ọ̀rọ̀gún àga pé mi ọmọ yín àbúrò yín kékeré inú ilé yín mo wà níbí nídìgbé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí ò fẹ́ pọ̀ jù àbá ìmọ̀ bólódùmarè ṣe ń ṣiṣẹ́ mo kí gbogbo yín ẹ káàbọ̀ sórí ìgbà mi àárín ọlá ọmọlá mo kí yín bàbá wa adéfòwàpẹ́ kóka mo kí yín gbogbo pátápátá orúkọ yẹn ti lọ sókè pátápátá bàbá wa babaláwo ifáṣẹ́gun àpọ̀jọjọ bàbá mi òjò rọ́pò mo kí yín gbogbo yín pátá ni mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà lórí ìṣẹ̀ṣe làgbà page náà torí lórí ìṣẹ̀ṣe làgbà tuntun ni mo wà tí mo ti ń ṣètò lọ́wọ́ yìí gbogbo yín pátá ni mo kí mi ò lò lódì ẹni kankan ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí ọ̀rọ̀ tó máa dá kí èmi àti yín gbogbo wa ká ṣe kíni ká fìdí lé nǹkan ká fi etí inú láti gbọ́n ìyá mi Ajíbọ́lá Bọ́sẹ̀dé Òṣùjì mo kí yín bàbá mi Akeem Ojìmọ̀ mo kí yín bàbá mi Ọlárẹ̀wájú Àyìndé ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ màá mi Ọmọlára mi Sunshine ṣe ti darapọ̀ mi bàbá wa Dopin Films Works ẹ ṣeun mo dúpẹ́ mi ò mọ̀ bóyá ọkùnrin ni yín àbí obìnrin ni yín bọ̀ mo kí yín ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi. Nǹkan méjì ni mo fẹ́ wá sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí mo fẹ́ wá sọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ wa máa ti gbọ́ voice note yẹn ọ̀fẹ́ yìí náà ni wọ́n bá voice note tí àwọn Fúlàní tí wọ́n fi ránṣẹ́ sí Ààrẹ Òpìtàn ti ilẹ̀ Ìbàdàn ṣe rí Ààrẹ Òpìtàn lórí voice note yẹn èkíní ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ sọ̀rọ̀ nípa pé ìyá ọlọ́ṣun gba Islam kò gba Islam tá a dẹ̀ rí fídíò ṣé ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ nípa voice note ṣé kí n kọ́kọ́ sọ̀rọ̀ nípa ìyá ọlọ́ṣun ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ nípa ìyá ọlọ́ṣun torí mi ò ní pẹ́ lórí ìyìn rárá torí àmọ́ ni kò wára ni èmi ò mọ̀ rárá wípé tó bá ń pèèyàn ní àbí fúnra ẹ̀ ó yẹ kó gbìyànjú kó pa ìfun ẹ̀ mọ́ tí ojú bá ti ka mọ́ torí nílé ayé tá a wà ní ìsìn kò fẹ́ẹ̀ máa sí ọmọ àgbékànrò mọ́ àti inú ẹ̀jẹ̀ ní gbogbo àwọn ọmọ tí ń lajú àti oyún ìyá wọn ni wọ́n ti ń lajú ká máa ní bọ́n wá bọ́ síta tọ́mọ bá bọ́ta para lábẹ́ ìyá báyìí tí wọ́n bá gbé lé ìyá ẹ̀ láyà báyìí yóò máa ṣíjú sókè báyìí tó máa wò ìyá ẹ̀ ni láyé àtijọ́ kò rí bẹ́ẹ̀ ó lè tọ́jọ́ méjì ó lè tọ́ odindi ọjọ́ kan ọmọ mi ò lè tọ́jọ́ mẹ́ta kó lajú ṣùgbọ́n láyé ìsìn àti inú ẹ̀jẹ̀ làwọn ọmọ ti ń lajú bá mi ò jẹ́lẹ̀yẹ mú kí yín. ṣe rí tí gbogbo tí
gbogbo ayé bá ti mọ̀yàn, ìyẹn ni kán pèèyàn lábì fún ràìràì pé ẹni yìí o, ábì fún ràìràì ni o. Á pa ìfun ẹ̀ mọ́. Ṣùgbọ́n kì í ṣe bíi tolóṣùká. Olóṣùká ò ní tìjú. Olóṣùká ò care. Olóṣùká, the same tactics ni wọ́n máa ń lò because they've run out of ideas. Wọn ò kí ń ro wípé ọgbọ́n tí mò ń lò látijọ́ yìí, gbogbo ayé ti mọ̀ mí mọ́ ọgbọ́n yìí, má jẹ́ ń lò mọ́ torí wípé fẹ̀kàn tẹ́lẹ̀ wọn ò ní ọgbọ́n àti ìmọ̀ àti òye lórí. Mélòó lọpọlọ orí olóṣùká? Olóṣùká ò mọ nǹkan tí ń jẹ́ pé ayé ti lajú. Ẹ rí wípé wọn kì í, àwọn tí òṣùká yẹn bá jẹ wọnú sísítẹ̀mù, ẹ rí pé wọn kì í kàwé ni. Olóṣùká ò mọ tí ń jẹ́ pé a ti wà ní new millennium. Olóṣùká ò mọ nǹkan tó ń jẹ́ 21st century. All nǹkan tí olóṣùká mọ̀ ni wípé ọ̀nà tí Muhammad ti làálẹ̀ fún wọn, gbogbo ọgbọ́n ìmọ̀ àti òye tí Muhammad ń lò ní ìgbà ayé ẹ̀, that is if he ever existed, bó ṣe kọ sí inú Quran fún wọn, ọgbọ́n yẹn òun náà làwọn náà ń lò dọ́là. Ṣùgbọ́n olóṣùká ò mọ̀ pé báyé ṣe ń yí náà là ń bá yí sí. If you are so much impatient, I don't pay attention to nuisance like you. But if you think you can come and, display your madness here, I will block you. Because tonight, mi ò sí nípò eré. And I would be very much intolerant to any stupidity tó bá gbé wá sórí péjì yìí lálẹ́ yìí. I would block you and I would block you for good. If you want to be disrespectful, not tonight. You can choose another time. Now, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, gbogbo ọ̀nà tí Muhammad lò, tí history ti touch, tí wọ́n ti sọ̀rọ̀ nípa ẹ̀, tí gbogbo ayé ti mọ̀ sí, even ní ìgbà tí kò tíì sí internet, òun náà ni wọ́n sì tún fẹ́ máa lò ní jẹ́tẹ̀jì. That is the first point láti sọ fún gbogbo àgbáyé wípé they are doomed to fail. You can fool the people. All the time. But you cannot fool everyone every time, all the time, and go scot-free with it. Ṣé rí ojú ló ń kán ìbòjì, òòrùn ń bọ̀ ńbẹ̀. Mo sọ kinní kan wípé òṣìkà tó tàfà sókè tó wá yí odó tó mú yẹn tó yí borí, katapila ò tí ì débẹ̀ ni. Tí katapila bá dé ibẹ̀, band, that is just it. I've told you, we were very much intolerant tonight. If you want to try me, just put that useless comment there. That disrespectful comment, fi síbẹ̀ yẹn. Except to bá tún share another profile, ló máa ráyè wá sórí page. I'm on my page. This is my space. When I tell you I have zero tolerance
You can come back some other time láti wá bú mi àbí láti wá sọ̀rọ̀, but not tonight. Now, that being said, tí n bá ti ń bínú àwọn òyìnbó òṣì kan máa ń bọ̀ tàbí náà, ẹ ṣáà bá mi gbà bẹ́ẹ̀ lálẹ́ yìí. Now, for centuries back, nígbà tí ò tíì sí internet, this is the same gimmick tí àwọn olóṣùkà máa ń play. And they go scot-free with it. Láti comment àwọn èèyàn, lẹ́tí máa mọ̀ wípé you should have done better. Ó yẹ kẹ́ ẹ ti step up nínú game yìí, but guess what? They step up because you're still the same old people in the same circle. No? Ẹ̀rí tẹ́ ṣe máa ń tà wá fún kí ló ti ń gbogbo yín kàábà yín, the same ìrònú yín nìyẹn. Never ending, the same move on same spot, thinking you will have the same results. That is what you people are. Nítorí ẹ rò wípé bẹ́ẹ̀ ṣe gọ̀ sí ni gbogbo àgbáyé sì ṣe gọ̀ sí. Torí pé ẹ rò wípé ibi tí òye àti ìmọ̀ yín tó mọ sí, ibẹ̀ ni gbogbo àgbáyé wà. Ẹ mọ̀ wípé ayé ti ṣe ni, ayé ti lo jára wọn. Ayé ti kọjá gbogbo yẹn. Ẹ̀yin ò wá nílé bọ́lẹ̀ ńbẹ̀. Kí ni ìdí wípé? Nítorí wípé ìdè ọpọlọ tẹ́ fira yín sí kò easy fún yín láti já ara yín gbà kúrò ńbẹ̀. And so that is why ọ̀rọ̀ yín bàbá ọ̀rọ̀ Nàìjíríà kò ní doing the same thing all over and expecting to have different results. Ẹ mú ìyá ọlọ́ṣun, ẹ jẹ́ kí n sáré sọ sórí ìyẹn òṣèlú. Ìyá ọlọ́ṣun came out boldly láti wá accuse Òkútagídí for what he did and told him wípé tó bá dá lójú kó bọ́ sí ìta ní gbangba wálíà kó wá fi Kùránì àti alálẹ̀ ìlú Ìlọrin búra pé kò rí bẹ́ẹ̀. Ní ìgbà tí Òkútagídí máa bọ́ síta, Òkútagídí sọ pé òun ò mọ̀ ìyá ọlọ́ṣun rí, òun ò rí rí. Ṣùgbọ́n Òkútagídí affirm wípé ìyàwó òun ó di ẹrù ẹgbẹ́. You think we are all stupid? Ṣùgbọ́n ó affirm ẹ̀ wípé ìyàwó òun di ẹrù ẹgbẹ́. Àbí kò affirm? Ó affirm ẹ̀ pé ìyàwó òun di ẹrù ẹgbẹ́. That's one point. And ever since tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀, Òkútagídí have been ó ti comport ara ẹ̀. Ó ti wà so cold. Kò jánu mọ́ bí ti tẹ́lẹ̀. If not tonight, if not today, tí wọ́n wá ń ṣe fídíò. From the videos tá a ti rí, ẹ rí pé níbi tí ìyá ọlọ́ṣun ti sọ̀rọ̀, she was crying like a baby. She was crying like a child. Ìyá ọlọ́ṣun sun ẹkún. Arábìnrin yẹn ó ń wa ẹkún mu bíi gàrí ni. Have you seen the video? Ìyá ọlọ́ṣun kò sọ láìla pẹ̀lẹ́rìn. Òun nìkan ló mọ ibi tí bàtà ti ń ta òun lẹ́sẹ̀. Òun nìkan ló mọ ibi tí wọ́n báṣẹ́ dé ní ìgbésí ayé òun. Kí ìyá ọlọ́ṣun tó wá di ẹni tó ń ṣe láìláà lórí social media,
ẹ rí pé àwọn ọmọ ìyá ọlọ́ṣun wọ́n bọ́ síta wọ́n sọ wípé kí anybody má wá. Ọ̀rọ̀ ń kọ́ àwọn ọmọ yẹn gan lẹ́nu pé àwọn ti dẹ̀ ti yanjú ọ̀rọ̀ ìyá àwọn. Wọn ò fi mú Tani Ọlọ́run. Ṣé ìyá ọlọ́ṣun ló lọ mú Tani Ọlọ́run bẹ̀? I will not affirm to that. Ipe ìyá ọlọ́ṣun bọ́ síta lórí fídíò yẹn, ó dẹ̀ kéwú. Gbogbo wa la mọ̀ wípé most of ìdílé ní ilẹ̀ Yorùbá, kẹ́ tó rìn, kẹ́ má rí Islam níbẹ̀, ẹ má ṣe báyìí. Bàbá ìyá tèmi tó jẹ́ oníṣègùn hàn ní ìlú Ìpẹ̀rù, ó wé láwàní. Kò tún wé láwàní nìkan, kò wé òṣùká nìkan, ó tún kí ọwọ́ bọ̀ bíi Fúlàní ni. Tẹ́ bá rí wọ́n fi ṣe big portrait. My mother was sitting beside him. Olóògùn ọ̀ràn, oníṣègùn gidi. Òun ni bàbá ìyá mi kó tó kú láyé. Kò síbi tí ẹ ti dárúkọ bàbá ìyá mi ní ìlú wa tí wọ́n mọ̀. Kò síbi tí ẹ ti dárúkọ agboolé ìyá mi ní ìlú wa tí wọ́n mọ̀. Tí wọ́n máa ṣe báyìí pé àwọn bẹ́rí fún wọn nídìílé yẹn. Bàbá tó bí bàbá ìyá mi ló mú Islam wọnú ìdílé wa. Ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀, oníṣègùn hàn tí ò ní àbùlà ni. Gbogbo àwọn ọmọ wọn ló lọ lé kéwú, including ìyá tèmi. So a lè fi yẹn judge ìyá ọlọ́ṣun at all. Don't let us be quick láti judge. Ìyá olórìṣà tèmi, ìdílé Islam ló ti wá. Kódà wọ́n tún ní orúkọ Islam. Èmi ni mo já ìyá yẹn gbà ń bẹ̀ pé no, you can't do this. Láti ìgbà tí mo ti mọ̀ ìyá yẹn ni mo ti sọ fún wọn pé ẹ má dà gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn. Ó yàtọ̀ síra wọn gédégédé. And I know wípé pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ìyá wa àti bàbá wa máa ṣe kí ni? Àwọn náà máa rí ìyàtọ̀. Àwọn náà máa withdraw kúrò nínú Islam. Inú àti máa ṣe àmúlùmálà. Don't let us. She was crying. Thank you. محمد رسول الله صلى الله عليه وسلم. محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم. يا أبا ولد وجهي أجمل صالح. Shetiri, I watched one video. Ìgbà tó dé ending tí wọ́n wá sọ fún ìyá yẹn pé ẹ wo bí ojú ìyá yẹn ṣe dá. Ẹ wo fọ́tò ìyá yẹn. Shetiri bójú ẹ̀ ṣe dá. Shetiri bó ṣe ń wò. Now, mo fídíò kan at the end of it, wọ́n wá ń béèrè lọ́wọ́ ìyá yẹn pé ṣé kìí ṣe wípé. Ayé fẹ́ gbọ́ kẹ́límọ̀ kan lẹ́nu yín ká tó máa lọ sísàlẹ̀ ẹ̀sìn. Ìyá wa ẹ dákun mo fẹ́ kí ayé gbọ́ pé nígbà sọ ìwọ̀n yàtọ̀ ìlọrin ó tẹ̀mí yín wá ni. Ẹ lọ́kàn jẹ́ ká sọ pé la ilaha illallah. Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ìyá wa èmi ni mo fẹ́ kẹ́ máa wí tẹ̀lé la ilaha illallah. Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah. Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ ní fídíò náà, ìyá yẹn kéwú. Ó kéwú bẹ́ẹ̀. They could have used anything to threaten her. They could have used her children to threaten her. They could have used anything at all, most especially her kids, that is threatening. That is olóṣùká for you. She's very sad. She looks very, very sad. Yes, ó lè ṣe Islam, ó lè lọ lé kéwú, ó lè wá láti ìdílé Islam. Does that now deny the fact pé ìyá ọlọ́ṣun ni?
No, it doesn't. Ní kí ló ti ń porúkọ ẹ̀ wá ń sọ nínú fídíò yẹn wípé òkúta gidi pé kó má ṣe Ọ̀ṣun mọ́. Ṣé òkúta gidi á lọ sọ fún ìyàwó ẹ̀ nínú fídíò ti sọ wípé ìyàwó òun di ẹrù ẹgbẹ́ ó dẹ̀ lẹ́gbẹ́ nílé? Ṣé ó máa lọ sọ fún ìyàwó ẹ̀ pé kó lọ gbé ẹgbẹ́ tí ìyàwó ẹ̀ ṣe yẹn kó lọ gbé dànù? Gbogbo òṣàdílé tó wà nílé òkúta gidi ṣé wọ́n máa lọ gbé dànù? Don't let us, ẹ má jẹ́ ká dàpọ̀ o. Mo mọ ohun tí mò ń sọ. Oníṣẹ̀ṣe ìyá Ọlọ́ṣun, ṣùgbọ́n nítorí wípé ẹ̀yin náà mọ̀ pé Ìlọrin ló wà. Islam ti jẹ wọnú nook and crannies Ìlọrin. Wọ́n ti bára wọn ṣe, wọ́n ti wọnú ara wọn. In fact, most of them is very much even uneasy fún anybody láti differentiate oníṣẹ̀ṣe àti àfà. So tẹ́ bá wá sọ pé nítorí nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá Ọlọ́ṣun yìí kò kí ń ṣe oníṣẹ̀ṣe mọ́. Ìgbà tí bàbá ìyá mi wà láyé, tí bàbá ìyá mi bá kéwú fún yín, ẹ máa sọ pé kò ń ṣe oníṣègùn. Ọmọ tó bá dúró, kò sí ọmọ ẹlẹ́pọ̀n náà. Gbòòrò máa gbé. Nígbà tí bàbá ìyá tèmi tó wà láyé, ẹ bá rí portrait tí mò ń sọ yìí, ẹ máa sọ pé no, Fulani ni bàbá yìí. Ẹ lè sọ pé ọmọ Yorùbá ọ̀run ni lẹ́tí ló wá fún ẹ̀pẹ̀rù rẹ̀ mọ́ ni. The same thing goes to bàbá mi tó jẹ́ wípé Mùsùlùmí ọ̀run ni ọ̀sẹ̀ ẹgbẹ́ nígbà ìṣẹ̀ṣe. Tẹ bá rí ibi tí bàbá mi tó ti dé Sábàkà tó wá gbé òṣùkà mọ́, ìdílé ọba ọ̀run láti jáde wá. Ṣùgbọ́n tẹ bá rí àwọn àbúrò mi tí wọ́n jọ tọ́ wa dàgbà lẹ́yìn nínú Islam, tí wọ́n bá ṣe ń sọ̀rọ̀ ẹ sọ fún wọn pé ọmọ àlè Yorùbá ni wọ́n, mọ́kọ̀dẹ̀ ni wọ́n. Wọn kì í ṣe ọmọ àlè. Àwọn extended family mi, àwọn cousins mi too, for you to know bí Islam ti jẹ́ wọnú heart ọ̀pọ̀lọpọ̀ wa. And let me tell you one thing, so long tó jẹ́ ọmọ Yorùbá ní ilẹ̀ Yorùbá tó wá ṣe Islam àbí òun Christianity, ọmọ oníṣẹ̀ṣe ni ẹ́, ṣùgbọ́n nítorí pé ẹ̀sìn tó gbà ló fi ń deny fact pé ò kì í ṣe ọmọ oníṣẹ̀ṣe, torí wípé ìṣe òun ni orísun gbogbo wa. Ẹ káàbọ̀ ìyá mi BOS. Ìṣẹ̀ṣe, yes, kì í ṣe àtọ́kùn ẹ̀. Bàbá mi Kazeem ọmọ Balógun kì í ṣe àtọ́kùn ẹ̀ rárá ló fi wá ṣe nǹkan tó ṣe. Ṣé bí àwọn fi ṣe ẹ̀sìn ni? If you watch the comment section very well, today is not my birthday. Oh, November 29 ni birthday mi màámi Adéníkẹ́ Òfin. Tí ẹ bá wo comment section yẹn kọ́ wọ́n kọ́ síbẹ̀ pé inshallah òkú Tani Ọlọ́run, pé Tani Ọlọ́run ṣe máa bọ́sítà tó máa wá sọ pé Islam ni. Ẹ tiẹ̀ wá dúró náà ká fi gbogbo ọ̀rọ̀ lẹ̀, ká sọ̀rọ̀ psychologically. Ó fi ìyà jẹ mí, ó tì mí mọ́nú gbódo, ó tì mí mẹ́wọ̀n, màá wá bọ́ síta, màá wá sọ wípé mo wá gba ẹ̀sìn ẹ̀. Ibo ló ti ń ṣe bẹ́ẹ̀? Ṣé báwọn bàbá wa náà ló sọ pé wọn àìtí kóòtù bọ̀ká wá dọ̀rẹ́? Ṣé báwọn bàbá wa ló sọ pé àti ilé ẹjọ́ bọ̀ká dọ̀rẹ́? Ibo ló ti ń ṣe bẹ́ẹ̀? Ẹ dáhùn ìbéèrè yẹn. Ìyá Ọlọ́ṣun wà níbẹ̀ for weeks, if not over a month now. Something is wrong somewhere. Gbogbo àwa oníṣẹ̀ṣe dìde àgbà lọ́yà fún ìyá yìí. Wọ́n ti sọ fún àwọn ọmọ wọn pé sórí ẹgbà lọ́wọ́ wa, ṣe pé kò sí anybody tó lè takú wa. Àwọn tọ́jú òní tó fún àwọn oníṣẹ̀ṣe, ṣé wọ́n ti wá gbà yá yín lọ́wọ́ wa? Tani Ọlọ́run gan wọn lè gbà lọ́wọ́ wa. Ẹ ti lónìí yá yín. So the only way tẹ́lẹ̀ fi parí ọ̀dọ̀ yìí ni pé kẹ́ ẹ lọ bá yá yín sọ̀rọ̀, kó bọ́ síta kó ṣe fídíò kó sọ pé òun gba Islam.
kò sì gbúdọ̀ fi hàn wípé ìgbà tán sọ wípé ta lẹni tó fọ̀ọ̀sì ẹ̀ pé ṣé wọ́n fọ̀ọ̀sì ẹ̀ ni ẹgbẹ́ ìyá yẹn ó dá wáyé because she must take it. Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ya wa wa lalu ko ne ko. Ẹ máa gbọ́ o. Ẹ já lọ sálẹ̀. Alhamdulillah. Alhamdulillah. Allahu akbar. Allahu akbar. Níbọ̀. Ayé lọ mo wà ń bí. Wọ́n bọ̀ wá dákọ̀ ẹ̀ mo fẹ́ kí gbogbo ayé kárí ọ. Ọ̀kan nínú ọ̀pọ̀ ní wọ́n mú yín tú láti ní pé kódà kìí ṣe òrí bẹ́ẹ̀ pé irọ́ ni wọ́n pa wọ́n dètè yín ni. Àbẹ́kẹ́ gbọ́ kí gbogbo ayé gbọ́ lẹ́nu yín. Àṣẹ Ọlọ́run àṣẹ Elédùmarè ni mo fi gbígbóná tí mo fẹ́ wí yìí. Mo ní lásìkò mo gbà fún Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. She must ṣẹ́rí bójú ẹ̀ ṣe dá ìgbà tó sọ pé wọ́n ní wọ́n mú yín ní túláàsì ẹ̀rí bójú ẹ̀ dá but she still have that pitiful look. Wọn ò mú mi ní tipátipá nítorí wípé gbogbo nǹkan tó máa run nínú brain ẹ̀ wípé tó bá fi any single mistake hàn aráyé wípé na by force dem catch you. Can't do this thing. Ó tún máa padà sẹ́wọ̀n. Kò dẹ̀ sẹ́ni tó máa gbà ẹ́ lọ́wọ́ wa o because we run this town. And that time you're coming out soon kò lè wà guaranteed. And the woman must have taught it nínú ara ìwé lòótọ́ tó bá tiẹ̀ pa àwọn ọmọ náà lọ tó bá lọ tí òun mọ́lé ṣe bí kóòtù náà lọ́ máa gbé òun lọ wọ́n bá pàwọn gba lọ́ọ̀yà kóun jára òun kóun tètè ya sọ gbogbo nǹkan tó bá ní kóun sọ kí gbogbo aráyé gbọ́. Ní ìgbà tí ìyá ọlọ́ṣun ṣe fídíò yẹn ṣe bí white ni ìyá yẹn wọ̀ ṣe bójókòó níjókòó ìyá ọlọ́ṣun ṣe bọ́rọ̀ dán lẹ́nu ẹ̀ kí ló dé tí òkúta gidi ò bọ́ síta wá búra. Òkúta gidi ò búra but ó sọ wípé ìyàwó òun ní ẹrù ẹgbẹ́ ó ní ẹgbẹ́ ó dìgbà ẹgbẹ́ ó dẹrù ẹgbẹ́ ṣe bó sọ. This same òkúta gidi ló wọ́n advice máa yí pé kó lè ṣọ̀ṣun mọ́. Ṣe ti bí kí ló ti ń porúkọ ẹ̀ ṣáná kíyèsí òògùn. Ìyá ọlọ́ṣun might not be a perfect oníṣẹ̀ṣe o tó jẹ́ àwọn ọmọ ẹ̀ náà lọ lè kéwú. Ipe òkè o oníṣẹ̀ṣe náà ni àwa ò mọ kéwú o àmọ́ àlìfà àmọ́ bá àmọ́ tá àmọ́ sá. Ṣùgbọ́n kẹ́ tó dé ìdílé tí wọ́n ń ṣe bẹ̀rẹ̀ káàró ìṣeré bóyá ní ìsìn làwọn èèyàn wá tí ń wà kẹ́fù látàgbò ságà yìí. Kódà ṣe fẹ́ gbọ́ àbúrò ìyá mi tó gba iṣẹ́ bàbá ìyá mi àwọn ọmọ ẹ̀ gan lọ lé kéwú tó bá jẹ́ lọ́wọ́ ọ̀sìn tó ń rí gbogbo ságà yìí ló máa wúlò àwọn ọmọ ẹ̀ nìkan ló kù. Àwọn ọmọ ẹ̀ wọ́n lọ sí ilé kéwú. Iṣẹ́ òṣèlú yẹn dẹ̀ lójókòó tí tó ń ṣe dọ́là. Ibẹ̀ ló ti ń jẹun, ibẹ̀ ló ti ń mu, ibẹ̀ ló ti ń rán àwọn ọmọ ẹ̀ náà lọ lé kéwú yẹn. Kò wá pàdé ẹ̀ lọ́la kó wá ní pé fake ni. Ìlú bá yẹn pè náà ni. Ọlọ́ṣun ni ìyá òun ṣe olóògùn. Ọlọ́ṣun òun ni ìyá òun ṣe oníṣègùn. Bàbá ìyá tèmi oníṣègùn olóògùn gidi gidi gan
gangan tó jẹ́ wípé ṣé mo pé oníṣègùn yàtọ̀ sí babaláwo, oníṣègùn ṣe babaláwo jẹ́ntù, oníṣègùn ò jẹ́ntù rárá o. Ẹ má máa dà wọ́n pọ̀ o. Tẹ bá lóṣèlú tẹ pé babaláwo, oníṣègùn kì í ṣe babaláwo, kì í ṣe ọlọ́ṣun. Ọlọ́ṣun leléyìí, eléyìí ò ń ṣe oníṣègùn. Nítorí wípé ayé ń yí à ń tọ̀ ní gbogbo wọn ṣe mú gbogbo ẹ̀mọ́ àwọn. Mi ò kàn fẹ́ máa sọ̀rọ̀ ẹbí mi ni o. Tí bàbá ìyá mi bá bọ́ sí tó máa ṣe báyìí, ó máa ṣe ló sọ yẹn o. Tí bàbá ìyá mi, tó bá lọ bá bàbá ìyá mi, tó bá sọ pé orí ń fọ́ ẹ nígbà ayé ẹ̀, tó bá wò ó, tó bá rí wípé wọ́n fi orí fífọ́ yẹn ṣe ẹ́, ẹni yẹn orí máa fọ́ pa ni o. Bàbá ìyá mi ò believe wípé wọ́n fi má wọrí wàá wà òkè kìíní kan. Ẹni tó fi kíní yẹn ṣe ẹ́, ó máa padà ṣe pa ni o. Torí ẹ̀ lọ ṣe máa ń sọ wípé tó bá yẹ pé bàbá yẹn jẹ́ adájọ́ ni, àwọn tó máa kú sẹ́wọ̀n ló pọ̀ jù. Bí wọ́n kì í fi ẹjọ́ ṣe ègbè. So ká wá máa sọ pé nítorí pé bàbá wé láwà ní ó wé òṣùpá, bàbá yẹn kì í ṣe mentality ni o. Bí Islam ṣe jẹ wọnú sísítẹ́ẹ̀mù ni o. Ẹ wo Sunday Igboho pẹ̀lú bó ṣe ń lo gbogbo ẹ̀ tó jẹ́ àwọn bàbá wa ló fi ń dáàbò bo ara ẹ̀. Ẹ rí báwọn mùsùlùmí yẹn ṣe yíká, ṣe báwọn náà ló padà kó bá. Ó dẹ̀ ṣe ń sọ pé rárá òun ò kì í ṣe mùsùlùmí, kìrìsìtẹ́nì lòun. That's where it got worse. Mentality ni o. Mentality ni. Wọ́n tún fi bàbá ìyá mi gan joyè. Bàbá mi bó ṣe ṣe Islam tó kò láìkí bàbá ìyá mi. Nídìí ni ó mọ̀ oníṣègùn ọ̀ràn òun ni. Ó mọ̀ pé léyìí ó gbàgbó. Ó mọ̀ pé Islam tó kàn gbé sórí yẹn, ó kàn jẹ́ oyè ńbẹ̀ ni. Bí ìgbà téèyàn fi ṣe gaimán ni. Ó mọ̀ wípé lẹ́yìn oògùn, bàbá ìyá mi ò mọ̀ anything mọ́, kò dẹ̀ fẹ́ mọ̀. Ẹ jẹ́ jẹ́ mi kúrò lẹ́nu yẹn. That is my own take lórí ọ̀rọ̀ ìyá ọlọ́ṣun. Ìyá ọlọ́ṣun ni o, but nínú ìdílé wọn, Islam ti wà ń bẹ̀. Òun náà tẹ́ bá dẹ̀ wò dáadáa, ó grew up as an Islamic person. Does not deny the fact that she's not ìyá ọlọ́ṣun. Everything is even possible. Nínú ìpẹ̀rù tẹ́ ẹ̀ rí oníṣègùn ọ̀run tó tún wé òṣùká máa ní Ìlọrin lẹ́ẹ̀ni rí àmúlùmálà. Ẹ má jẹ́ ká ti torí ẹ̀ ká wá ka ìyá yẹn àbí ká wá sọ̀rọ̀ burúkú sí àbí ká gbé ṣépè àbí ká ṣe kinní kan. No, she's being threatened. Àwọn ọmọ ẹ̀ nìkan ló lè mọ nǹkan tójú wọn rí. Òun nìkan náà ló lè sọ nǹkan tójú ẹ̀, but ní èso sí gbogbo àgbà ńlá ayé because of the danger ahead. Ẹnìkan ló ń sọ nínú fídíò tí wọ́n ṣe nígbà tán sọ pé àwọn ti yanjú ọ̀rọ̀ ìyá ọlọ́ṣun pé kó má rò pé ti lọ nǹkan kan náà á tún máa padà wá máa pè wá sí kóòtù, yóò máa jẹ́jọ́, yóò máa wá sí police station pé kò tí ì tán náà bẹ́ẹ̀ yẹn, tó bá jẹ́ ní àwọn ó sì lè padà bọ̀ sí gbàgà o. Somebody said it in the video. That is if she messed up gbogbo àwọn plan táwọn jọ sọ, àwọn máa tún padà sọ sínú ilé. So ká wá torí eléyìí ká wá ta ìyá ọlọ́ṣun. Wọ́n ti kó nípa mọ́ra. Thank you. Ẹni tí ò bá lè ronú ló máa sọ pé ẹ wo bó ṣe ń kéwú dùn lẹ́nu ẹ̀. Tí n bá kéwú fún ẹ wọ́n máa rò pé mo wà ní Islam. Tí n bá kéwú fún ẹ, ṣe mo kéwú ní last ètò mi, wàá rò pé mo ṣe wà ní Islam ni. Tí n bá kéwú fún ẹ, wàá rò wípé Làtífá ni mo ṣì ń jẹ́. And it's true, tó bá bọ́ síta tó bá sọ wípé irọ́ ni wọ́n fi pamọ́ òun wọ́n ṣe pa, tó bá di kílẹ̀ tó mọ́ tó bá lọ pamọ́ létọ́ mọ́, kí la máa ṣe sí? Àwọn bàbá wa,
ẹ̀lẹ̀ làwọn fi ń jàjà wọn, àwọn ọmọ báwọn ṣe ń jàjà wọn, wọn ò ní go all out nítorí ìyá ọlọ́sùn kan lọ pa Ìlọrin rẹ o. Lóòótọ́ nǹkan kan ló máa ṣẹlẹ̀ nítorí nǹkan kan ni nǹkan kan máa fi ṣẹlẹ̀, but ṣé wọ́n máa sọ pé nítorí pé wọ́n pàyà lọ́sùn mọ́lé tọmọtọmọ àbí wọ́n dáná sun mọ́lé àbí wọ́n lé ẹ̀kọ́ pa ọmọ ẹ̀ àbí nǹkan kan ṣe àwọn ọmọ làwọn máa ṣe lọ jẹ́ Ìlọrin run ni? Do you think our fathers and our mothers are ready to do that? Nǹkan kan ló máa ṣẹlẹ̀ lóòótọ́ tí ogun bá máa ṣẹlẹ̀ tí ogun yẹn máa fi ṣẹlẹ̀, but I'm not sure pé lórí ìyá ọlọ́sùn ni irú ẹ̀ máa ṣẹlẹ̀. Ìyà ò tó yà lèèyàn sọ pé kò dáa fẹ́ni tó nà wọ́n. Àwọn ọmọ yẹn wọ́n á ti báyà wọn kó pé òun nìyẹn, ẹ wo bí tẹ́ ẹ bára yín. Thank you, Baba mi Dublin. You can recite Quran without problem. You can't change your way from being Ifa believer. Tí n bá bẹ̀rẹ̀ sí ní kéwú fún ẹ, tí màá máa kéwú, tí màá kéle mo preach máa fún ẹ. Does that make me Islam person? Ṣé èyí tí wọ́n ti fi ẹgbà yí sínú ọpọlọ mi, ó máa kúrò ńbẹ̀ ni? Nítorí pé mo ti gba ìṣẹ̀ṣe. Ṣé o rò pé ó máa kúrò ńbẹ̀ ni nǹkan tí mo jẹ́ jìyà lé lórí tí wọ́n nà mí pa lé lórí? Tí wọ́n tú mi hòhò lé lórí? Gẹ́gẹ́ bí ọmọbìnrin tó kẹ́sì ni mo máa wọ̀ lọ sí ilé kéwú, tí wọ́n máa tí tàfà máa fi ẹgbà tá a fi máa nà mí báyìí tí tátẹ́gùn máa fẹ́ gbogbo pátó yẹ. Ṣé yẹn ni mo máa gbàgbé ni? Àṣọ obìnrin máa try láti bòwò mi. Àwọn ẹ̀ náà mi máa tan ọwọ́ mi pé kí n káwọ́ mi kúrò ńbẹ̀ kí ìdí mi lè ṣí síta dáadáa. You think I will forget those kind of things? That kind of ẹ̀kọ́ tí mo fi ìṣẹ́ àti ìyà kọ́ mo gbà mi ò lè gbàgbé. Ètò tí mo ṣe kọjá lọ ṣe ṣáàrí mo ṣe ń kéwú lórí ẹ̀. Kẹ́ wá sọ pé torí mo ti kéwú lórí ètò yẹn, alámúlùmálà ni mí. Ẹ má jẹ́ ká misjudge ìyá yẹn. If you've been in her shoes, tó bá ń pàwọ́ àwọn la lè sọ ọ́. Tó bá ń pàwọ́ la wà ń bẹ̀ la lè sọ ọ́. Ṣé ìyá tó jẹ́ pé bó ṣe dàgbà tó yìí nísìnyí nígbà tó kọ́kọ́ fi sínú prison, ẹ dẹ̀ mọ̀ pé àwọn inú hardened criminal prison lọ ìyá yẹn sí àgbàlagbà. Tó ṣe ń wọlé báyìí wọ́n máa fún ní gbàjú ni. Wọ́n lè fi lọ fi síbi táwọn obìnrin torí wọ́n ti yíwà tó yẹ pé wọ́n máa sọ fún ìyá yẹn pé kọ́ máa nà ìyá yẹn lójoojúmọ́. Wọ́n ní bó ṣe na Tani Olohun mọ́nú prison. Bó ṣe na Tani Olohun mọ́nú prison. Ìyá ọlọ́ṣun lo cream náà kó tó wọnú prison, ẹ wojú ẹ̀ náà. Let's wait and see. Wọ́n kúkú lè ṣe, wọ́n ṣe, ṣùgbọ́n òun ló mọ irú iná tó ń jòun lábẹ́ aṣọ. Èmi ò fẹ́ sọ̀rọ̀ lé púpọ̀ jù lórí ọ̀rọ̀ ìyá ọlọ́ṣun because ilẹ̀ ti ṣú. Ẹ jẹ́ ká bọ́ sórí voice note tí wọ́n fún. Voice note yìí ni wọ́n send sí Ààrẹ Opitan tilẹ̀ Yorùbá Laji Abass. Àbí ṣé ká ṣe yẹn lọ́la ni? Ṣé ẹ fẹ́ pè wọlé kẹsọ opinion yín ká ṣe ti voice note yìí lọ́la? Àbí ká ṣe gbogbo ẹ̀pọ̀? Kí ni answer yín? Ẹ jọ̀ọ́, ṣé ká sọ̀rọ̀ voice note Laji Abass lálẹ́ yìí? Kí n mú kúrò ńbẹ̀ kí n lè tún sí mi for some time. Tẹ́ bá fẹ́ kí n sọ̀rọ̀ Laji Abass lálẹ́ ẹ kọ yes. Ìyá mi Tóyìn Mọ̀dé ẹ káàbọ̀. Ìyá mi Abímbọ́lá ẹ káàbọ̀. In your dreams, you pray for me too to become a Muslim. I was once a Muslim, my lovely heart. I was once a Muslim, but never again. Ìyá mi Tóyìn pé ká ṣe lọ́la. It's almost 2 p.m. lóru. Àbí 2 a.m. lóru. Àgbàlá ṣe máa pè 2 a.m. lóru. Let's do it tonight.
Ṣé America, do it now. Okay. My sweetheart, never again. Tó bá ń ṣe ifá tí wọ́n dá fún mi ni, mo bá sọ̀rọ̀ kan pé kán gbé ọ̀bẹ lé ọ̀tá mi lọ́rùn ṣe. I would have said it straight to myself. But nítorí ifá tán dá fún mi, kán gbé ọ̀bẹ lé ọ̀tá mi lọ́rùn báyìí, màá ní kó bẹ́ẹ̀. The way tí mo fi hate Islam, you think I hate Islam now? I hate Islam from my tender age. Láti ọjọ́ tí wọ́n ti bí mi, tí mo ti mọ ọwọ́ ọ̀tún àti òsì ni mo ti hate Islam. My problem in Islam started just because ìyá mi ó jẹ́ oníṣègùn nínú ẹbí bàbá mi. That is where my problem started in life. You want to hear my story? But I will not tell it to you. So kó lọ mú yẹn sí ọwọ́ òsì, kó má fi jẹun. My hatred to Islam started right from inú ẹ̀jẹ̀. Ṣé o ti yé ẹ? Ìdílé bàbá mi, Mùsùlùmí tó kọ̀ǹk òun ni wọ́n. Kódà wọ́n lè máa ṣe ṣàríà nínú ìdílé wọn. Díẹ̀ báyìí ló kù. Bàbá mi, ó fẹ́ lè máa lo ṣàríà lọ lórí àwọn ọmọ ẹ̀. Díẹ̀ ló kù. Nítorí wípé ìyá tèmi, ọmọ oníṣègùn, ó wá fẹ́ èèyàn ní ìdílé Mùsùlùmí. Bàbá mi Láńre ọmọ Ògúnlákáyé, ẹ káàbọ̀. Mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń send message owó náà nìkan sàlẹ̀ àpò láṣẹ dùn. Ibi tí hatred mi fún Islam bẹ̀rẹ̀ nìyẹn. I was so much hated just because mo jẹ́ ọmọ oníṣègùn. Torí pé ìyá mi jẹ́ ọmọ oníṣègùn. So they look me as if I'm not even part of the family. Guess what? Ọwọ́ yẹn náà ló fi mú mi. Ọmọ babaláwo, with so much hatred. I hated Islam, and they never even knew wípé mo hate Islam mọ́ wọn láyé. Ṣé o ti yé? So kán gbé ọ̀bẹ lé ọ̀tá mi lọ́rùn, màá ní kẹ́ bẹ́ẹ̀. Because never again. Ó ti di àfìsẹ́yìn tí eégún fi aṣọ. Not even in your dreams ló máa lálàá tó máa rí èmi. Bóyá imagination ẹni kì í ṣe. Kó bá lálàá gan ò lè rí mi nínú Islam. Kó bá lálàá nínú àlá ẹ̀ ò lè rí mi nínú Islam. Tó bá rí nǹkan nínú Islam kó tẹ ojú ẹ̀ mọ́ dáadáa, kì í ṣe ìlú ilẹ̀. So gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́ síbẹ̀ pé you sing kíní kan, you sing ṣe kíní kan. Is that your own tactics to bring people back to Islam? By sending them to jail? Yes, Baba mi street mo wà on a live program. Is that your tactics? Is that the dirty game you play to bring people back to Islam? Báwo ni o ṣe ní jẹ́ bẹ́ẹ̀? That reminds me. There was nothing last week. Ṣé rí nínú Islam bó ṣe máa ń ṣe nìyẹn. Tí wọ́n bá fìyà jẹ wá ní kékeré nígbà, tó bá ti wá rí wípé ìyà tí wọ́n fi jẹ àwọn ti fìyà jẹ lọ́nà àìtọ́. There's this thing nígbà yẹn tá wà kékeré. Mo máa notice wípé there is some part of their conscience tó ṣe feel human ni wọ́n máa wá wò pé àwọn fìyà
fìyà jẹ ọmọ yìí nínú ipò wọ́n wá lọ mú Quran yẹn. That same Quran ni wọ́n máa fi point out bí wáàsí fún ẹ pé àwọn ní ẹ̀tọ́ láti fi ìyà jẹ. Yes, Islam is the same yesterday, today, tomorrow. There's no peace in it. Nígbà níta wà kékeré tó bá ti fìyà jẹ èèyàn, jẹ mí ní ọ̀nà àìtọ́, tí mo ti wá dá jókòó, tí mo ti wá sun ẹkún, tílẹ̀ ti kún bám, tán ti wá feel pé wọ́n fìyà jẹ ọmọ yìí. Guess what? Inú Quran náà ló máa ti point out the reason àwọn fi wà justified just for me to feel wípé okay, ó wọ̀ tí pé kàn fìyà yẹn jẹ mí lóòótọ́. So I won't question their character. And they on the other side too, they will feel wípé okay, since ọmọ yìí táwọn ti wà able láti convince ọmọ pé àjẹ́ ìbílẹ̀ tọ̀ ni, àwọn náà ní feel guilty lọ títí as they should. Ẹ ṣeun bàbá mi ògùn lákàyè iná nìtàn owó yín. Ṣó ti yé yín bẹ́yẹn? And the same thing happened to nínú Christianity náà. Sorry I'm mentioning this because I shall about one Christian jà, but ìṣẹ̀ṣẹ̀ lára. Tó bá ti fìyà jẹ bá wọn lọ gbé bíbélì wọn á ní pé kò wo Job, kò wo gbá, kò jìwà àwo ti jìyà, ó ṣe gbá ṣàwọ̀ Ọlọ́run wá ṣe kinní kan. So you will feel táwọn kan bá títí àwọn kan bá worst báyìí, so tèmi náà ò tiẹ̀ worst rárá. That's what they do in Islam. That's what they do with Ìyá Ọlọ́ṣun. And that's what they used to do, and they will continue doing it. Torí téèyàn bá ti lu ọpọlọ. Èmi lu ọpọlọ mi láti kékeré, wọ́n rò pé àwọn bó ṣe ń ṣe fún mi kékeré yẹn, wọ́n rò pé àwọn ń win mi ni. Tèmi náà bá ti show pé mo wà reasonable pẹ̀lú àwọn náà wá wò pé àwọn ń win mi. Wọn ò mọ̀ wípé just so I was still young, I was defenseless, just so they can just leave me, kémi náà tiẹ̀ breathe. Yes, it's a psychological warfare to abuse and dumb down your brain. Ṣùgbọ́n àwọn tí ìgbà rúmọlẹ̀ máa lò, ẹ lọ bèrè lọ́wọ́ gbogbo àwọn ọmọ tí ayé wọn bàjẹ́ nínú Islam lẹ́yìn, gbogbo àwọn tó wà lórí social media yẹn lẹ́yìn, ẹ lọ bèrè wípé yàtọ̀ sí kéwù tí wọ́n pé is there any other thing tó ń fi life wọn ṣe? None. They are useless. Tẹ́ bá gba ìjà àfáà yẹn lọ́wọ́ wọn, wọn ò ní nǹkan kan tí wọ́n lè fi lé ayé wọn ṣe mọ́. Wọ́n ti useless ayé wọn nìyẹn. Yàtọ̀ sí iṣẹ́ àfáà, wọn ò ní nǹkan kan tí wọ́n lè offer lé ayé yìí mọ́. So tẹ́ bá fẹ́ end Islam yìí káàrọ̀ jèrè, ẹ ti pa wọ́n nìyẹn, because they are at the age of 26, close to 30, close to 35, 40. A grown man does not have iṣẹ́ ọwọ́. Ó dẹ̀ fẹ́ end Islam. Ó fẹ́ gba oúnjẹ lẹ́nu ẹ̀ nìyẹn. Ó dẹ̀ fẹ́ ba ayé ẹ̀ jẹ́, because kò ní nǹkan kan míì tó lè offer sí ìgbésí ayé. Without Islam, they are useless. Wọn ò kọ́ṣẹ́. Ẹlòmíì inú wọn máa ń wo ajá bí ó bá yẹn and his likes. Wọ́n máa rò pé kọ́mọ àwọn náà dẹ̀ di àfà báyìí, kọ́mọ àwọn náà dẹ̀ di àfà báyìí. Ṣé gbogbo wọn ló mèkè dé sí ìtìyẹn? Because wọ́n ní ẹni tí ò bá mọ ibi tí ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ ti ń là, ó máa sá eré kù ni. Because some of them were carried away. Wọ́n mọ̀ wípé spirituality ló ní ìgbésí ayé yìí. Wọ́n rò wípé kí akéwú nìkan, kíkéwú dùn lẹ́nu èèyàn, bó
ṣe dùn lẹ́nu Ajani Bello yẹn òun nìkan ló fi ń ṣe ilé ayé. Àwọn tí kéwú dùn lẹ́nu ẹ̀ ju Ajani Bello lọ wọ́n wà láyé yìí wọ́n kú aṣọ wọn mọ́ kú ni. Torí wọ́n rò wípé wọn mọ ibi tí ẹgbẹ́ wọn ti ń là. Yes, Olúfẹ́mi Patrick bàbá mi we are live. Wọn ò mọ ibi tí ẹgbẹ́ wọn ti ń là. Wọ́n rò wípé ká kéwú ká ṣe bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin ká wá gbé wáàsí lọ ká máa sọ wípé nígbésí ayé yìí ó wọnú náà ni ó ṣe kinní kan ni ìwọ tíyàwó rẹ tó bá ń lọ sí kinní kan tí bàbá rẹ bá ń ṣe kinní kan ìbẹ̀rẹ̀ wọn ti ń jẹ́ oníwàásí àgbáyé táwọn máa ṣe ṣoríire bíi ti Ajani Bello. Wọn ò mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àáfàá tí wọ́n débi tí wọ́n dé yìí wọ́n tẹ́ǹdì ni. Ìmí inú wọn ní ifá, ìmí inú wọn jó òògùn, òun gangan lòògùn. Màámi BOS bó ṣe rí nìyẹn. So àwọn tí wọn ò mọ̀ yẹn àwọn yẹn á wá ṣẹ́mọ̀ innocently nítorí wípé wọ́n rí àáfàá kan tó wá ṣe wáàsí lágbolé wọn wọ́n á wá sọ fún ọmọ wọn pé ìwọ náà gbúdọ̀ kéwú kó gbúdọ̀ dàbí Lájì. Ìwọ náà gbúdọ̀ kéwú kó gbúdọ̀ dàbí tàmẹ̀dù yìí. Wọn ò mọ ibi tí tàmẹ̀dù yẹn rìn dé nínú ayé. Wọn ò mọ ibi tí Lágbájá yẹn rìn dé nínú ayé. Wọ́n wá fọ̀ sí ọmọ yẹn sọ́nà àáfàá yẹn títí ọmọ yẹn ò ní lè bá o. Aṣọ ẹ̀ máa pọ́n kú ni torí kò mọ ibi tẹ́gbẹ́ ẹ̀ ti ń là. Torí kò mọ̀ wípé àwọn okay now you see nítorí pé kò mọ̀ wípé àwọn tí ìyá òun wò lókè tí wọ́n fi lọ sọ pé tipátipá ti kú tààyè ó gbọ́dọ̀ lọ kọ́ iṣẹ́ àáfàá yẹn. Wọn ò mọ̀ wípé wọ́n tẹ́ǹdì ni. Wọn ò mọ̀. Òun ló fà tó jẹ́ pé ẹlòmíì inú wọn máa kàn di rádaràda sí gbogbo ìgboro ayé tí kò ní rí jẹ kò ní rí mu kò ní bálà sí ìrẹsì ò ní dúró dè. Ṣé voice mi ń crack ni? Mi lérò pé crack. Tí ta bá ní wípé ká forfeit Ìyá Ọlọ́ṣun pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ àti please inú géèmù àwọn àáfàá yìí nìyẹn. Wọ́n á ní ṣó ti rí ilẹ̀ gan tí ìmọ̀ wọn ti ń sọ fún ẹ pé òkè ń ṣọlọ́ṣun gidi ṣáwọn tó o fẹ́. Oh, it's cracking every now and then. Wọ́n á ní ṣó ti rí náà ńkọ́. Mo ti gbé fóònù yẹn dání. Wọ́n á ní ṣó ti rí náà ńkọ́. Wọ́n á ní ṣó ti rí àwọn tó ń sọ pé oníṣẹ̀ṣe ẹgbẹ́ kíkan nìkan wọ́n sọ pé òkè ń ṣe oníṣẹ̀ṣe láti ilẹ̀ gbogbo àwọn tó ṣe fídíò fún Ìyá Ọlọ́ṣun ṣé mọ̀ pé wọ́n á ti gbé lọ́ba níbi tó wà. Ṣé mọ̀ pé wọ́n á ti gbé lọ́ba níbi tó wà pé wẹ̀ sí yẹn lóde. Wo gbé sí ayé ẹ. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe fídíò fún Ìyá Ọlọ́ṣun pé Ọlọ́ṣun kì í ṣe Ọlọ́ṣun gidi. Ṣé mọ̀ pé ẹ tún dákún ẹ̀yin lẹ̀ ń dákún tó wà láyé Ìyá Ọlọ́ṣun. Torí fídíò ẹlẹ́jẹ̀ tẹ́ ẹ̀ ń ṣe yẹn ló máa gbé lọ fún àyè tó wà nínú àhámọ́. Pé orí ilẹ̀ ò tí ì mọ́ wọ́n ti ń dènà àyẹ̀ pé òkè ń ṣe Ọlọ́ṣun gidi. Ìwọ wá wo ìgbà tó wà nínú deep shit táwọn bá kí ẹ bọ inú ẹ̀rọ fọ gidi ta ló máa dúró fún ẹ. Ó jẹ́ tètè ya dènà àwọn pò yìí dènà àwọn olójú gbangba. Nígbà tí wọ́n bá wá tẹ́ wá dènà yẹn lójú gbangba tí Ìyá Ọlọ́ṣun ti free yìí á wá máa rí gbogbo ẹ̀yìn
níbi tẹ́ ti lọ ń comment pé she's a fake, she's a this, she's not ọlọ́ṣun. Kéwú dùn lẹ́nu ìmọ̀ràn ẹ̀. Kéwú dùn lẹ́nu tèmi gan ju ti ìyá ọlọ́ṣun lọ. Kéwú ó dùn lẹ́nu mi. They forced her. Ìyá mi Adéníkẹ́, they forced her. They forced her. Because probably they told her that we won't stand by her when these things bá ti yíwọ́ tán. Ipe eégún ló ṣì rí. Àbí ariwo lórí eégún bọ̀. Èmi ò ní dìnnà ìyá ọlọ́ṣun. Ọlọ́ṣun gidi nìyá yẹn. Ọ̀rọ̀ ló dé tó rin dòwe o. Èmi ò dìnnà ìyá yẹn o. Ẹ má jẹ́ ká dìnnà yẹn o. Because mo rí àwọn fídíò ẹ̀ kan táwọn èèyàn ṣe immediate woman tí wọ́n ti ẹ̀ tí ì gbọ́. Even up till now, woman yẹn ò padà wá sọ́yà wípé òun parọ́ mọ́ òkúta gidi ni o. Kò parọ́ mọ́ báyẹn o. And it is a Ifá priest àwíṣẹ Ifá pay for the bill. No problem. Adúpẹ́ kó lè mọ̀ wípé a wà lẹ́yìn òun náà. Bàbá mi náà, bàbá mi Ọpẹ́ Odù tí wọ́n jẹ́ olúwo ní ìlú Ìpẹ̀rù náà, àwọn náà mo rí voice note wọn, mo sì máa bá wọn sọ̀rọ̀ lọ́la. Ẹ má jẹ́ kó dùn wá o. Ẹ má jẹ́ kó dùn wá o. Ìjà yìí, àjàyí ni o. Ṣó ti yé yín? Ẹ má jẹ́ kó dùn wá. In fact, we should pity ìyá ọlọ́ṣun. She might be trying to protect her children. We know what these people can do. Ṣé àwọn tí wọ́n lè lọ kidnap Tani Olohun just to carry him? Táàdẹ̀ tí ì rí. Oh. Ẹni ìyá ọlọ́ṣun náà ṣe ní Mùsùlùmí. Eléyìí ti change yìí o. She wasn't jẹ́ kó ṣe pé ó change sí Mùsùlùmí. She was born nínú ìdílé Mùsùlùmí. She was a Muslim. Àwọn tó ń dà pọ̀ mọ́ra wọn yẹn ni. Mo ti explain láti ilẹ̀. She never denied. She never denounced the word she said against him, even up till now. Àfi tó bá ṣe lọ gbé bọ́sì àwọn address ó yá sọ pé ètò sọ yẹn wípé ó ṣe mistake ni kò rí bẹ́ẹ̀. The woman was crying. She was crying like a baby. Go and watch the video. You feel her pain. Even after all the sufferness. Yami Abike Alale, love you so much. Me, I would never despise that woman. Tẹ́ bá lọ bá ìyá yẹn nísìn lábẹ́lẹ̀ pé ó yẹ ìyá wá sọ fún mi. Kò ní sọ fún yín because she doesn't know you. She doesn't know bóyá ẹ máa gbóhùn lẹ̀. She's scared. Kò ní sọ anything. She's protecting her interest and that of her children. Ẹ jẹ́ ká máa wò lórí ìyẹn ìyá mi Adéníkẹ́ Òfì. These people, they can do and undo. But mo mọ̀ pé ìkan ló máa ṣe tí wọ́n ní ṣe mí mọ̀. Ìyá mi Mary Olóyèdé bóyá kẹ́ try kẹ́ wo ètò yìí láti ilẹ̀. Mi ò ní rí sọ jù báyìí lọ because mo ní appointment fún school àwọn ọmọ mi lọ́la. I love you all. Wọ́n ní ká sọ ẹ̀yin ará Amẹ́ríkà ẹni ká sọ ọ̀rọ̀ Laji Abass lálẹ́. Èmi ò ní lè sọ lálẹ́ because I'm so tired and you said you are so worried. I'm worried more than you, but kí la fẹ́ ṣe? Kí la fẹ́ ṣe? Èyí tèmi gan ti ṣe, ta ti ṣe lábẹ́lẹ̀, ó ju gbogbo ìtajọ́ ń sọ yìí lọ. Àǹtí Magí wà ń bẹ̀.
bó mo mọ̀ wípé ibi tí a fẹ́ kó wó sí náà ló máa padà wó sí. Ibi tí a fẹ́ kó wó sí náà ló máa padà wó sí láṣẹ Èdùmàrè, because ibi tí a fẹ́ kó wó sí ló máa padà wó sí. That's all I can say. Because nípa ọ̀rọ̀ Tani Olohun, they know pé, because I got the information pé the guy is not bending to whatever they want him to do. That's just the truth. They want him to be like Iya Olosun. That is why they are forcing everybody to come and beg on his behalf, to say sorry, to say sorry, to say sorry. You know, they've been winning for so long. They don't know wípé àwọn máa lose. So they are not used to losing. They are used to winning. So this time around, ó bù wọ́n lọ́wọ́ gidi gan. Ó bù wọ́n lọ́wọ́ gidi gan. Like seriously, ó hit wọn. Wọn ò mọ̀ pé ó máa padà rí báyìí fáwọn. They are used to winning. Aare Opitan, do you know how? Have you even seen how that man is dealing with them? Laji Abass. I don't used to like watching Laji Abass program because tó bá ti di ọ̀rọ̀ Islam, to me he used to be biased tó bá ti di ọ̀rọ̀ Islam, but of recent he's on fire. Ibi tí máa mọ ọmọ káàárọ̀ oòjíire òdodo nìyẹn. He's on fire. He's on fire fún ilé wa. That man is something else. Laji Abass. In fact, I respect him. Kankan ò ṣe a ṣe sọ̀rọ̀ lé lórí tẹ̀lé ní alẹ́ yìí. Èmi àti bàbá Adé Ifá ìwà lẹ́sìn. So gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé náà kò ṣe sọ lórí ayélujára. So mo dẹ̀ mọ̀ wípé Olódùmarè á fún wa ṣe lápapọ̀. So bàbá Adé Ifá ìwà lẹ́sìn ṣáà torí àwọn náà ni wọ́n ṣàfi mí lọ́kàn balẹ̀ pé kí n má worry. But everything they are trying to manipulate Tani Olohun to do, he is not, he's not flowing with them. He's not agreeing to it. And so, ó ń dùn mọ́. So that is why tí wọ́n sọ pé everybody máa bẹ̀bẹ̀ fún, kó máa bẹ̀bẹ̀ fún, káwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún. So àwọn èèyàn tí wọ́n dẹ̀ fẹ́ kó bẹ̀bẹ̀ fún Tani Olohun is not just anyhow person. Somebody like me, wọ́n fẹ́ kí n bọ́ síta, kí wọ́n sọ pé ẹ̀yin àfáà wá. Èmi ò mẹ́kún sùn tí mo ti sunkún gbẹ̀yìn ní ìsìn. Tí mo ti sunkún gbẹ̀yìn ó ti pẹ́. Ṣé rí ọkàn mi ó ti wà níbí. Mo dẹ̀ wá ń try ní ìsìn. The only thing tí mo tún try láti ṣe ni pé kí n wá yọ kúrò níbí, kí n wá fi òkúta sí. Torí ibi tó wà yẹn gan ó ń disturb mi ńbẹ̀. Ti kúrò níwájú ti bọ́ sẹ́yìn. Ẹ̀yìn tó wà yẹn ó ń disturb mi ńbẹ̀. Mo fẹ́ yọ kí n wá fi òkúta sí. Bí n bá lè rí operation yẹn ṣe délẹ̀délẹ̀. Tí n bá lè rí operation yẹn ṣe délẹ̀délẹ̀ tí yẹn ta èmi. Tí n bá tiẹ̀ fẹ́ bẹ gbogbo èèyàn, á wá jẹ́ olóṣùká. Àṣẹ o ìyá mi Àbíkẹ́ Alálẹ̀. Á wá jẹ́ olóṣùká. Àwọn náà mọ̀ pé mi níbẹ̀ o. Níṣe ta ti bẹ̀rẹ̀ kíní gan. Wọn ò try láti contact mi láti di ilé wa pé gbọ́ Bímbọ́lá kí ló ń ṣe yẹn. Wọ́n gan ò ní fẹ́ contact. Ẹ wo, ẹ jẹ́ kí n lọ sùn. I love you so much. Tó bá di ní ọ̀la, màá get a full information nípa gbogbo ẹ̀ bó ṣe ń lọ. Mo dẹ̀ mọ̀ pé àwa la máa jáwé olúborí, ṣẹ ti gbọ́, ẹ fọkàn balẹ̀.
ṣé kò máa crack. Mo mọ̀ òrìṣà Tọ́lá Abímbọ́lá, ẹni àtàtà ni mò ń wí lọ́wọ́lọ́wọ́. Ó káre ẹyin lójú òòṣà, ó mojú òòṣà dáadáa. Òrìṣà Tọ́lá ò Abímbọ́lá, mo kí ẹ dáadáa, mọ̀ ṣe fàájì. Ẹ̀yin ò mọ̀ wípé babaláwo tó bá ti mékè mọ́ fàlàjọ ẹ̀ pọ́n. Oníṣègùn tí ìbèké mojú ọ̀sán yìí ní kì í lárí. Ẹ wo òrìṣà Tọ́lá lórí òdodo. Òdodo ní jẹ́ kó gbogbo máa lọ dáadáa. Ó káre Abímbọ́lá òòṣà Tọ́lá, mọ̀ ṣe fàájì. Ó ní wálẹ̀ o, etí ẹ̀ ò ní gbọ́bi, ò ní ṣubú, ò ní kú ní kékeré, ò wá ní fòjòjò sọdún lágbára Olúwa wa máa fojoojúmọ́ rí ṣe. Òòṣà Tọ́lá ò Abímbọ́lá, ó ti wà lókè, ó ti wà lókè, ò ní wálẹ̀ o. Gbogbo ẹni tó bá wá fẹ́ já ẹ wálẹ̀, jọ̀ọ́ sáré máa bá mi sọ fún wọn wípé igi gbígbẹ kì í rójú pé wé òkú ọ̀pọ̀ gbọ́dọ̀ yọ ọmọ rìwò. Ó wá dá mi lójú wípé abẹ́rẹ́ ajáde kì í rójú àti wúṣọ. Kájèrè olójú gbomi dúró sínú irọ́ pátápátá ni. Ẹ̀là ìlẹ̀kẹ̀ wọn kì í rójú bíbọ̀ lóko. Òòṣà Tọ́lá ò Abímbọ́lá o. Ayé ò ní ṣe é, ò ní wálẹ̀, òòṣà ò ní mú ẹ, ilẹ̀ ò ní mú ẹ. Ilẹ̀ akọ́jú mú wọn. Gbogbo èèyàn tó bá ní ò ní pẹ́ láyé. Àtọmọ àtaya wọn odò ni ó gbé gbogbo wọn lọ. Etí ò ní gbọ́ bí máa sàmì ọ̀rọ̀. Ayé kò tọ́ ló kí ẹ. Ọmọ lọ́lá mi tó ń fojoojúmọ́ dá lọ́jọ́ gbogbo, mo wá fojoojúmọ́ kí ẹ. Màá tún máa kí ẹ nígbà míì. Ẹ ṣeun, ó dàárọ̀, mo ti fẹ́ lọ sùn. Love you all, bye.